lórí picture bàbá wa Adébóyè tó jáde níbi tí wọ́n ti dress bí èèyàn tó lọ sí ájì tó lọ fún ájì ní Mẹ́kà. Bàbá ti sọ̀rọ̀. Bàbá fi ẹ̀hónú wọn hàn lórí picture yẹn, kódà àwọn tún wá iná lé àwọn tó design picture yẹn, wọ́n wá iná lé wọn lórí pé Ọlọ́run máa jẹ wọ́n níyà fún ìwà tí wọ́n wù yẹn. Wọ́n ní àwọn ò lọ Mẹ́kà kankan o, àwọn ò dẹ̀ wọ aṣọ ájì kankan, pé AI làwọn èèyàn fi generate picture yẹn. Nǹkan tó dẹ̀ tèmi fẹ́ sọ̀rọ̀ lórí ni wípé nígbà tí picture yẹn kọ́ jáde, àwọn èèyàn bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí bàbá. Ẹnìkan sọ pé àṣé bàbá ò kìí ṣe kìrìsìtẹ́nì òdodo, bàbá ẹ gba Jésù sáyé yín o, so ẹ̀yin lè padà wọ aṣọ àwọn mùsùlùmí, ẹ̀yin lè padà múra bí àwọn mùsùlùmí. Àwọn kan bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ yẹn. Náà mo wá fẹ́ sọ̀rọ̀ kan fún àwọn tó sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. Kátẹ̀ wá ní pé bàbá wa múra bẹ́ẹ̀ lóòótọ́, ẹjọ́ sí ẹ̀ṣẹ̀ ni kí kìrìsìtẹ́nì múra bí mùsùlùmí ni? Sí ẹ̀ṣẹ̀ ni kí kìrìsìtẹ́nì bá mùsùlùmí ṣe ni? Sí ẹ̀ṣẹ̀ ni? Torí mi expect pé àwọn kan lè sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn jáde. So omi pé ká ní òótọ́ ni bàbá múra bẹ́ẹ̀, ẹjọ́ sí ẹ̀ṣẹ̀ ni. Kí la fẹ́ sọ ẹ̀sìn dà? Àkọ́kọ́ nìyẹn. Ẹ̀kejì, òun ni reaction bàbá gangan lórí picture yẹn. Mo wo clip bàbá, video clip wọn bí bàbá ti sọ pé Ọlọ́run ti sọ tẹ́lẹ̀ pé àwọn èèyàn máa criticize àwọn gan gidi ní yíyẹ yìí ju tàtẹ̀yìnwá lọ, pé àfihàn ní nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn pẹ̀lú báwọn èèyàn ṣe lọ fi AI generate picture yẹn tán gbé aṣọ aláàjì sáwọn lọ́rùn. Bàbá dẹ̀ tún wá padà wá iná lé àwọn tó ṣe lórí pé àwọn ènìyàn ò ní lọ lálẹ́ jẹyà. Now I want to ask, ṣé torí ẹnìkan wá sọ lábẹ́ comment section pé bàbá ò ní ẹ̀mí ìdáríjì, pé kí bàbá dáríjì àwọn ènìyàn. Àwọn kan náà wá ń sọ wípé kò yẹ kí bàbá wá iná lé àwọn ènìyàn lórí. Náà èmi náà wá ń sọ wípé láàrin èmi àti yín, ṣó yẹ kí bàbá react bẹ́ẹ̀? Ṣó yẹ kí bàbá bínú lórí ẹ̀? Láàrin èmi àti mo ń béèrè ni, kò yé mi ni o. Torí àwọn kan ló ń sọ pé kò yẹ kí bàbá bínú, pé it's a normal thing. Lẹ́yìn pé ṣé pé wọ́n ti wá kó aṣọ mùsùlùmí sí wọn lọ́rùn yẹn, ṣé mùsùlùmí ò kìí ṣèyàn ni? Àbẹ́sì mùsùlùmí náà ò kìí ṣẹ̀sìn ni? So ẹjọ́ jẹ́ ká fi èrò wa hàn lábẹ́ comment section. Ṣé àwọn tó generate AI picture yẹn, ṣé ẹ̀ṣẹ̀ ni lóòótọ́? Ṣé wọ́n ṣẹ̀ sí Ọlọ́run ọba? Bàbá tó react, ṣó yẹ kí bàbá react àbí kò yẹ kí bàbá react? Ẹjọ́ ẹ jẹ́ ká fi èrò wa hàn lábẹ́ comment section. Àjọmọ̀dé ló ń sọ̀rọ̀.